Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ tí ń wò wá. Ìbànújẹ́ ò ní jẹ́ tiwa o. Ìbànújẹ́ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. A ti ń dákẹ́ tipẹ́, bàbá sì ń dákẹ́ lọ báyìí náà. Kò dáwọ́ dúró, kò sì lè dáwọ́ dúró. Kí ló dé tá a kúkú sọ̀rọ̀ ká pariwo síta? Àìsàn ní tú mi síta kí n fi ọ́ lẹ̀, bòmí mọ́ra kí n pa ọ́. Àìsàn tí ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà ò kéré o. Síbẹ̀síbẹ̀, ìdìbò 2027 ni wọ́n fi ń ṣe oògùn ẹ̀ nígbà tí ẹ̀mí ń ṣòfò táwọn èèyàn ń kú lọ. Apá abo ni wọ́n ní àwọn agbésùmọ̀mí ti sọ wípé nígbà tí àwọn agbára ń sọ̀mù tán kan tó fi àwọn wọ́ndíà obìnrin sí. Ṣé ilẹ̀ Yorùbá yìí náà ẹ mọ̀ pé tó ń ṣe wá ọ̀dà ṣá? Gbogbo ọmọ Yorùbá tòótọ́ a fẹ̀lẹ̀ sọ, ṣùgbọ́n ká fẹ̀lẹ̀ sọ látèdíndọ̀la ohun aburú gbà àti wọlé tọ̀ wá kọ́lọ́n kó bá wa ṣẹ́gun ẹni. Àwọn ọba wa ò ràn wá lọ́wọ́, àwọn gómìnà wa ò ràn wá lọ́wọ́, àwọn olóṣèlú wa ò ràn wá lọ́wọ́. Ẹ gbọ́, wọ́n láwọn afẹ̀míṣòfò jí àwọn èèyàn gbé, wọ́n ní lẹ́yìn owó àwọn ó tún gba àwọn oúnjẹ obìnrin. Ta ló fẹ́ fọmọ ẹ̀ lẹ̀? Mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ní tí máa sọ ni wípé èmi Yorùbá ni mí, ìwọ Yorùbá ni ẹ. Ẹ lè bi mí léèrè pé ìgbésẹ̀ wo lòun gbé. Ṣùgbọ́n a ní àwọn aṣíwájú nínú ìran Yorùbá. Àwọn ní kẹ́ jẹ́ ká bi wọ́n léèrè kí ló kù tó yẹ ká ṣe. Aláwọn ọba a sì láwọn ìjòyè ńláńlá, àwọn aláwọn ológun tí wọ́n joyè ogun nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á bi wọ́n léèrè kí ló tún kù tá a fẹ́ ṣe. Ogun Fúlàní ò kóran Yorùbá rí. Ogun ṣàríà tí wàá jẹ o. Gbogbo wa là ń rò wípé ogun ẹ̀sìn ló dé bá wa. Ṣùgbọ́n a mọ̀ pé ogun tó dé bá wa kọjá ogun ẹ̀sìn nìkan. Ogun ẹ̀sìn kan wà ń bẹ̀ ni. Wọ́n kọlu mọ́ṣáláṣí ṣe ní Kẹ́bì. Wọ́n fọgbọ́n tìbọnú ara wọn kẹ́ bọ́bà ní Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Bàbá wa fẹ́ rò ó, à gbà wípé ogun tó wà nílẹ̀ yìí, ogun ìtàn pé àwọn Fúlàní láwọn ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Ṣé bá a ṣe máa bá lọ pẹ̀lú àwọn ẹ̀yà tí wọ́n fẹ́ ba ayé àwọn ẹ̀yà míì jẹ́ rèé? Wọ́n fi ṣàríà, wọ́n fi ń bàlújẹ́. A dẹ̀ sì dúró pé ọ̀kan náà ni wá. Bẹ́ẹ̀ làwọn olóṣèlú ò sinmi ìdìbò 2027. Ṣé n tó kàn rèé? Insecurity, ètò ààbò sí kò múyẹ́ dóko. Ṣé àwọn agbésùmọ̀mí yìí tá a bá béèrè lọ́wọ́ ìjọba, ká tún béèrè lọ́wọ́ ara wa, are they real Muslim? Torí mùsùlùmí òdodo ò ní kọlu mọ́ṣáláṣí. Ibi tó ti yẹ ká wá fura rẹ̀ pé wàhálà ti dé. Ìwọ tó bá ní wàhálà ò dé, ò ń tanra ẹ jẹ ni. Pípa àwọn èèyàn nínú mosque, pípa àwọn èèyàn ní church nítorí ẹ̀sìn. Irú ẹ̀sìn wo ni wọ́n bá máa ṣe? Ó yẹ ká jọ gbà wípé Sátánì ti gbàjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Ogun wo ni ó wà kó ogun Sátánì? Àfi ká bẹ Ọlọ́run kó ṣàánú wa. Sọ́tàtà ni ó sọ̀rọ̀, ó ti wà ní òbẹ̀rù. Sọ́tà Sokoto, olórí ẹ̀sìn mùsùlùmí káàkiri àgbáyé. Ọwọ́ àwọn agbésùmọ̀mí àti afẹ̀míṣòfò ti bàlú ẹ̀. Ṣé ẹ ti rí pé nǹkan ju nǹkan lọ? Ẹlẹ́dẹ̀ gbọgbẹ̀ wèrè ó méré. Kí làwọn ìjọba wa ń ṣe láti gbà wá nú ogun wàhálà àwọn afẹ̀míṣòfò yìí? Gbogbo wa la máa béèrè, ṣé wọ́n rí nǹkan kan ṣe?
àwọn wo gan ló kó wọn wá, báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀, àwọn tó wá ń sponsor wọn ń kọ́, níbo ni wọ́n wà. a mọ̀ béèrè pé ìjọba ò mọ̀ wọ́n, ṣé ìjọba ò mọ̀ wọ́n? tíjọba mọ̀ wọ́n, tó bá mọ̀ wọ́n, kí lẹ fẹ́ kíjọba ó ṣe? bíjọba bá ṣe ń tẹ́ ẹ fẹ́ tàbí tí wọ́n ò ṣe nǹkan tẹ́ ẹ fẹ́, ẹ fi sábẹ́ comment section. kí ni ó ṣẹlẹ̀? àwọn ọ̀ràn tí wọ́n bayé olóko jẹ́, tí wọ́n ò jẹ́ kó lóko lè roko, àwọn ọ̀ràn tí wọ́n ò jẹ́ kó lódò lè rodò, a dẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà. wọ́n dẹ̀ dákẹ́, àwọn ìjọba ìṣíwò wọn ràn. bàbá ń sọ̀rọ̀ ìjọba, ẹ pọ̀ ń bẹ̀ o, látòrí house ni. bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency ti sọ pé kíákíá ni ẹ̀yin ilé ìgbìmọ̀ asòfin ẹ ṣe ọ̀rọ̀ state police yìí lára àwọn nǹkan tó lè relieve wa ni. tí state police bá wà, ìwọ̀nba ni wàhálà ọmọ. kí ló ṣòro ṣe nu state police báyìí? ẹ̀yin olóṣèlú yìí ẹ̀yin ṣe lọ́hùn o, Ọlọ́run ó sì bínú sí ẹ̀yin tẹ̀ ń ṣe. ẹ lè mú jẹ o, nítorí pé látara pé yìí ń ṣe lọ́hùn lẹ́tí ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. nínú kí ẹ máa gbìyànjú láti ṣe òfin tó lè mú ààbò dúró lórílẹ̀‐èdè Nàìjíríà, òfin ìdìbò lẹ́ ń ṣe. Instead, kẹ́yin olóṣèlú kẹ́wò bí ààbò ṣe wà lágbègbè yín, kẹ́mi ọmọ ṣòfò, Kwara, Ondo, Èkìtì, Ọ̀yọ́, Ìbàdàn, kànáà bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ tẹ̀ ń tún ṣe ní ẹ̀ ń commission kiri. síbẹ̀ láṣẹ máa bá lọ. àwọn òpònú èèyàn kan sì wà, bí wọ́n bá ti rí rẹ̀ sì dìrí kàkan, fìlà àti àǹkárá tí wọ́n lè wọ̀ lẹ́ẹ̀mejì, wọ́n mọ̀ jó tẹ̀lé lẹ́yìn ni. wọ́n ní rántí àwọn tí ebi ń pa àtàwọn tí wọ́n ń pa ìran wọn tí wọ́n ti jí wọn gbé. kí ló burú nu state police? bá a bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè, ọdún ògàn ló fẹ́ tó já. irú ẹ̀yin aṣòfin wo la ní lórílẹ̀‐èdè Nàìjíríà? ṣé nǹkan kan náà ni àwa àti àwọn Fúlàní ìṣá? wọ́n pọ̀ lé ìgbìmọ̀ aṣòfin, àwọn òfin tó dẹ̀ yẹ kó ràn wá lọ́wọ́ wọn ò jẹ́ kó ṣeé ṣe. kí ló wá pa wá pọ̀ tá a fi jẹ́ nǹkan kan náà? ìwà ni, èdè ni, ọ̀rọ̀ ni, ìṣe ni, àbáṣà. kí la ní nǹkan mọ̀ tá a fi jọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò? kí la wá ń tara wá jẹ sí? kí ni nǹkan náà? kí ni tá à ń tara wá jẹ sí? bó wa gbófinró bá mú ẹ̀yà kan tó bá mẹ́yà Fúlàní, ẹnìkan ò kúrò ní ilé agbófinró ṣáájú ẹnìkan. wọ́n ní a mọ́ sọ̀rọ̀ níbẹ̀. wọ́n nígbà kan àlẹ́jẹ́lì wá ní àṣẹ látòkè. mọ́mọ́fin lọ́wọ́ ara ẹ̀, bẹ́ẹ̀rẹ̀ bá jókòó ẹ̀ ò láṣẹ láti ṣe nǹkan kan fún. ẹni ó sì gbé AK-47 dání rèé, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí. ṣáà rò pé orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀mí ẹ̀ lè gùn ju bó ṣe gùn yín lọ látara ìwà táwọn ará bí wọn. àwọn ìwà ìgbógun tìjọba, ìgbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò, ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ jíjẹ gàba lórí àwọn aráàlú yòókù? òfin tí ò wúlò, òfin ẹ̀sìn nínú constitution, àtìjà tí ò wúlò nínú ìlú, ìjà jihad, ìjà ẹ̀sìn. níbo gangan ni ìtàjẹ̀sílẹ̀ yìí níbo ló máa yọrí sí? níbo ló máa yọrí sí? tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tá a gbọ́ ń pa àwọn Congress report tí wọ́n fún Trump,
àkókò ń gbọ́kànlé Trump náà ní kọ́nà kó ṣàánú wa òun náà ń gbìyànjú lórí genocide ṣùgbọ́n àti ìrí ipa yẹn lọ títí tí ó gbìyànjú kámọ̀yà láìmoore tí ò bá sí Trump ṣagbára orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ ní ká ṣé agbára ìjọba ò ní ká tó ń lọ ni àfi kọ́nà kó ṣàánú wa wọn ni wọ́n gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí lórí ọ̀rọ̀ genocide wọ́n dẹ̀ tó ti lọ mọ́ṣáláṣí tẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nì ló pọ̀ jù báwo la ṣe fẹ́ ṣe ṣẹ̀bọ̀pọ̀ gbọ́dọ̀ tó ń dájọ́ fi lọ mọ́ṣáláṣí kí ẹ mọ́ bà ní kìrìsìtẹ́nì nìkan ìjọ ò la fẹ́ bọ́ mbẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ dúpẹ́ ni kí nìdí ọpẹ́ wa kò tí kèmí àti ẹ̀ àmọ́ bó bá ń lọ báyìí kò ní kàn wá ṣé bá ń gbàdúrà ni ó ti wọ̀ yóò ti wọ Èkìtì Gumi wá sílẹ̀ Yorùbá kò tóṣù kan ní gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ Gumi sì rìn òun yàn fàdá káàkiri sọ́tà Sókótó sọ̀tún wọn Boko Haram fún wa táàmù bóyá wọn jọ jókòó draft ẹ̀ ni ìjọba wà mẹ́ wọ́n ń ṣèjọba wọn lọ wọ́n fẹ́ dìbò 2027 àwọn èèyàn yẹ ara bí sì ń pààyàn kiri kí ló lè jẹ́ ọ̀dọ̀ àbáyọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú wà tó ń lọ nílẹ̀ látọwọ́ àwọn ẹ̀yà tí wọ́n sọ pé àwọn làwọn fẹ́ jẹ gàba lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọmọ Yorùbá ẹ̀ mọ́wòrán ọmọ Yorùbá ẹ̀ mọ́ dákẹ́ wọ́n fẹ́ gba wúndíá lẹ́yìn ransom ta ní òfòmọ ẹ̀lẹ́ ṣe rí pé nǹkan ti dé ààbò ń bẹ àmọ́ ẹ bá wa bẹ àwọn ọba wa ẹ bá wa bẹ àwọn gómìnà wa ẹ bá wa pè wọ́n jókòó àwọn olórí Yorùbá àwọn jagunjagun Yorùbá ẹ jẹ́ a sọ fún ọ pé àsìkò tó láti dáàbò bò lù wá tó bá pẹ́ jù báyìí lọ àwọn ará bí ọ̀pá ọ̀ràn Ìyábọ̀ ni o kì í ṣọ̀rọ̀ ẹnìkan mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ fi sábẹ́ comment section ṣé nǹkan kan náà ni wá èmi dáhùn ẹ má deceive wa a kì í ṣe nǹkan kan náà ó yẹ kó tó gẹ́ àmọ́ ẹ fi sábẹ́ comment section kí ni yóò ṣẹlẹ̀ sí wọ́n Nàìjíríà tí àwọn ẹ̀yà Fúlàní tí wọ́n ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn tí wọ́n bá continue báyìí àti tí wọ́n bá tún dákẹ́ ṣé wọ́n lè continue kí ló máa ṣẹlẹ̀ gan ẹ kú dédé àsìkò yìí ṣé wọ́n á gbọ́ lórúkọ tèmi mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń wò wá o á tún máa pàdé lórí ètò Bitter Truth níkànnì Jugba Master Channels. Thank you so much.